ní nǹkan bí year 2004-05 so NS Abra Mudathir ní Sanus rahimahullahu ta'ala wọ́n pè mí wọ́n ní Malam Abdulgani àwọn ọmọ ìyá kan fẹ́ ràn yín ní hajj ìkan kàmọ́ra wọn bẹ́ẹ̀ ni so nígbà tí mo gbọ́ inú mi dùn so mo lọ hajj yẹn àrí àwọn halakot àwọn afa Sheikh Abad ní àtàwọn mi bẹ́ẹ̀ so a jókòó ní àwọn halakot yẹn láti ṣe istifada níbi àwọn nǹkan tí wọ́n kọ́ àwọn èèyàn so 2007 so Ustaz Abdulrahim Abdulsalam so àwọn náà tún pè mí wípé àwọn afẹ́ kí n kọ́ wọn lọ́wọ́ táìgbà yẹn ni wọ́n wà pẹ̀lú Medview ó dà pé nǹkan bí 2006 ni Medview bẹ̀rẹ̀ káwọn náà sọ pé àwọn fẹ́ mọ́ ṣe ẹ̀kẹ́ ní hajj operations ni so Ustaz Abdulsalam lead wọn lọ ní 2006 ní 2007 èrò tán rí ti pọ̀ kọjá nǹkan táwọn nìkan lè manage so wọ́n pè mí pé kí n join àwọn as hajj guide so ìyẹn mo join wọn fún ni so mo tún ní opportunity àti tún jókòó pẹ̀lú àwọn àlàkọ́tà àwọn afá in fact that very year ó ní mo visit ilé Sheikh Rabi because Sheikh Rabi hafidhahullahu ta'ala àwọn èèyàn máa ń wá sọ́dọ̀ wọn láti ta nǹkan kan mọ́ra wọn ni so ìgbà tí mo gbọ́ pé kí àwọn ń bẹ ní ibì kan tó ń pè ní Awali ní Makkah ma wish láti visit wọn so mo visit wọn in fact ní jókòó yẹn mo ti pàdé Sheikh Abdulaziz Rais for the first time because àwọn mo máa ń listen sí àwọn audios wọn gan bákan náà àwọn kitabat wọn mo máa ń kà gan but mi meet wọn rí so first time tí màá meet wọn ilé Sheikh Rabi mo ti àwọn náà wá kí Sheikh Rabi so bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn àfáàmì náà tí a pàdé báyìí náà year 2007 yẹn òun ni mo meet Sheikh Ali Hassan Al-Halabi ní hòtẹ́ẹ̀lì Daru Tawhid tó wà ní ibi. ẹ wá tó meet wọn yẹn bá wọn sọ̀rọ̀ ẹ̀yin tààrà àtàbẹ̀ kan wò wọn lẹ́kan. no mo meet wọn tá a rẹ̀ jọ sọ̀rọ̀ in fact ó ibì kan mo ti gba nọ́mbà ọmọ lọ́ra tíra níbì kan tí wọ́n ń pè ní Maktabatu Mu'adh bin Jabal ló wọ́n pè maktaba ẹ̀ ní area Sharasitin ló wà so ibẹ̀ ni àwọn tíra Sheikh Al-Albani tíra àwọn students wọn Ali Hassan Al-Halabi Sheikh Mashur Salim Ilali ó pọ̀ ń bẹ àti àwọn kẹ́kẹ́ wọn in fact Silsilatul Huda wa Nur ti Sheikh Al-Albani audios wọn tó ń pè Silsilatul Huda wa Nur so mo máa lọ ń download ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lórí íńtánẹ́ẹ̀tì tẹ́lẹ̀ ni ṣùgbọ́n yí ẹ̀yẹn òun ni mo ní opportunity àti ra CD yẹn lọ bí méje so tán ti bọ́ọ̀nù gbogbo àwọn lectures yẹn so mo á ra kíní ẹ̀ mo ra 20 riyal yẹn tí mo sọ yìí ni so yẹn CD méjèèjì yẹn so maktaba yẹn àwọn student Sheikh Al-Albani náà máa ń wá síbẹ̀ so ìgbà tí mo wá ń rí pé ipa àwọn àfáwọn yìí ni pé bóyá náà tiẹ̀ ṣe lè meet wọn ìkànnú àwọn tán wà nínú bookshop yẹn ló wọ́n sọ pé òun ní nọ́mbà Sheikh Ali Hassan Al-Halabi lọ́wọ́ òun ló wá fún mi nọ́mbà Sheikh Ali Hassan Al-Halabi mo wá pè wọ́n sọ wá láwọn wà Madina pé ọjọ́ báyìí làwọn adé Mákà ni so nígbà tí wọ́n dé Mákà so mo lọ bá wọn ní iye yẹn ni so àṣà discuss ọ̀rọ̀ dáwà Nàìjíríà ni dáwà lágbàáyé nǹkan kan wára wọn ni so almost every year tán bá wá tí ó bá ń ṣe towards bí ọdún bíi méjì sí mẹ́ta before kó tó pọ́n jáde láyé òun ni mi ń lè lọ jókòó tí wọn tán bá ti dé tó yẹ pé mo lè pàdé wọn lọ́nà in fact ní 2019 èmi gan mo bá wọn gbé ẹrù àwọn Sheikh Mashur Sheikh Musa Nasru Sheikh Musa Nasru first time tí màá meet àwọn nìyẹn mi ìpàdé àwọn rí so èmi gan mo ṣe rí wọn báyìí so àwọn náà rí mi so àṣà kíra nǹkan kan mọ́ra wọn ni so wọ́n try láti introduce mi náà sí Sheikh Musa Nasru ni so ẹrù tán gbé dání mo ṣàbà wọn gbà tí mo bá wọn gbé dé 8th floor kó tó di pé mi padà yẹn ní Sọ́fọ́à hòtẹ́ẹ̀lì Sọ́fọ́à tó wọn wájú
haram yẹn so every year mo máa ń jókòó pẹ̀lú wọn a dẹ̀ máa béèrè questions àwọn brothers from different countries náà máa wá so a lè lo 3 hours 4 hours so ó depend lórí bí àsìkò bá ṣe gbà wọ́n sí tó ṣe pé a fi máa béèrè question so lára àwọn àsìkò tí mo gbádùn jùlọ òun ni àsìkò tí mo fi meet wọn olófà tó jẹ́ pé ńgbà tí ọ̀rọ̀ ó ṣalábí kò ṣalábí ṣẹlẹ̀ ẹni yóò ń ṣe ẹni tí màá sọ yí pé mo kàn ń gbọ́rọ̀ ẹni tí mo mọ̀ dáadáa ni àwọn nǹkan tí wọ́n dẹ̀ yọ ń fà láàrin ara wọn èmi gan bá wọn discuss mi ń bẹ tó pé mi gan wò pé àṣẹ ìbọ̀ báyìí lẹ́ẹ̀ máa ṣe báyìí tán eléyìí bó ṣe rí ni tèmi gan juwọ́ lẹ́yìn so then àwọn alakọ́ọ̀tì sheikh alaba sheikh abdulrazak albadru sheikh suleiman ruhaili ata ibrahim ruhaili mo attend àwọn alakọ́ọ̀tì tí wọ́n náà ní Madina so ní àwọn àsìkò tí máa wà ń bẹ ni so ìyẹn jẹ́ ṣókí nípa àwọn exploit yín outside the country.